tani kó máa lọ lé. Bájú. Ìyá ẹ̀ lòun ni ẹ máa lọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ló kú àbí. Kí ló tẹ̀ ẹ̀ yọ màmá yìí? Ká mọ̀ yọ màmá yẹn. Àgbàlagbà tó ń jó báyìí. Ó lè ní confidence. Ṣé bàbá yóò ní ìgbà wọn àlọ́ ẹ̀? Kò sí ẹ̀rọ mẹ́ o, ó ní ní ọ̀gá rẹ̀. Ìyá ìgọ́ tó dúró, ilé ìkọ́, ilé ìkọ́. Nínú àbọ̀tẹ̀ ìtajà ni kó lọ. Tó lè máa lọ. Tó dúró, ọmọ ìdúró, ilé ìkọ́. Ìwọ́n tó fẹ́ kéde ìdúró lọ́wọ́ sókè. Ẹ̀ka wọlé, bí báyìí. Wọ́n tó fẹ́ kéde ìdúró náà wọ́n sókè. Wọ́n tó ta ló fẹ́ kéde ìdúró. 4 seconds. Ìyá lady B lady B gbà nígbà tó tẹ àwọn olóṣè fún kẹta. Ìyá àtọmọ ló lọ́wọ́ àfo. Ìyá àtọmọ kírímínà gbogbo wọn ni kírímínà. Ìyá àtọmọ ẹbí náà ni kírímínà. Gbogbo wọn ni kírímínà. Gbogbo wọn ni kírímínà. First, ọmọ yìí, ta ló ṣe second? Mama, dọ́dọ̀ kí la máa fún first and second? Ẹ fún first yìí, ilé ikọ̀ orúkọ. Ẹgbà, ìyá ẹgbà ẹ̀sìn fi yín. Ẹ máa lọ. Ṣé mo ṣe eré? Akíkú yá ìlú kan, ẹ máa bẹ gbòòrò kan, gbòòrò. Ó yẹ hẹ́n. Mo ti ṣiṣẹ́ tó lọ́wọ́ ẹgbẹ́ wọn ẹgbẹ́ máa ń mọ ọmọ kí ẹ fẹ́ níbẹ̀. Àwọn fi débi ni. Ẹ̀jẹ̀ mú wálé sí ibi ẹ̀ wá, ẹ̀ mú wálé sí ibi ẹ̀ wá. Ẹ má jẹ́ kó dànù ẹjọ́ o. Bí ọgbẹ́ni kò tán, ọgbẹ́ni. Kọ́lá àwọn ni.
ẹ má bọ̀ ẹni ògbà kọ́kọ́ ẹ bó orúkọ wa nù bẹ́ẹ̀. àpèsè ló máa mú gbogbo ẹ̀ bọ́ọ̀lù díẹ̀ máìkì ni ẹ gbọ́. ta ló tún jó náà mẹ́fà yẹn ká fún ní nǹkan. ta ló lọ kadà. wúmà tó tó tó. ó yẹ pé ogo tíkẹ́ẹ̀tì yín jáde sí. wúmà tá a kọ́kọ́ yọ yẹn rà. àpèsè ló máa ṣe gbogbo ẹ̀ back to back. wúmà tá a kọ́kọ́ yọ yẹn rà. ẹ bá mú òrò ẹ̀ kọ́ wúmà tá a kọ́kọ́ yọ. orúkọ ni wúmà yẹn rà. ẹ gbà ẹ kó òrò tí wọn àwọn mélòó lẹ́yìn ẹ yọ fast ó yá yá. aláàjì ìkọlẹ̀ máa kọ́ mú ni pé ẹ máa kọ́ máa mú kátọ́ọ̀nù òróró méjì microwave kan tẹlifíṣàn kan jẹnẹrétọ̀ kan. wọ́n máa parí òkú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ bẹ́ẹ̀ bàbá máa tẹ̀lé yín bẹ́ẹ̀ bàbá máa tẹ̀lé yín ajọ́ ń lọ léde ẹ̀fọ́ kọ́ balẹ̀. now ẹ jọ ẹ máa ń ṣó ọwọ́ yín ẹ bá ń fi ọ̀wọ́ ẹ bá ń ṣe lẹ́yìn ìyá ní ọ̀kadà méjì ó ti jókòó lórí ọ̀kadà yẹn jù ìwọ́kọ́ lórí ìwọ́kọ́ wẹ́nà ẹ tó ní kò ní fi gbé ẹ ó tú ọ̀ ó máa ti délé ní. àwọn ìlàkọ̀ fẹ́ pè báyìí. michael ẹ kọ́ sáà máa mú tíkẹ̀tì ẹ máa pe nọ́mbà òróró méjì kátọ̀nù òróró méjì. ẹ tó máa kọ́kọ́ jẹ. yóò tẹ bá ti ẹ̀yẹ sáà máa bẹ̀ mí mú tíkẹ̀tì èmi ẹ máa pe nọ́mbà ẹ bá wọlú ẹ bá mix ẹ pọ̀ tíkẹ̀tì ẹ mú jáde ó yá mú jáde kò ní nìkan róòlù ẹ̀ kò kí ló dé roller coaster ni. àfọwọ́rù náà rí. ó ta ẹ̀ ó yá ẹ̀rọ pọ̀ ekiri. ẹ máa gbọ́ ẹ torí ẹ̀ mo sọ pé mi ò ní gbàgbọ́ lé mi lálẹ́ ìná tó máa ṣì lọ lé mi. òróró làkọ́fẹ́ mú we are taking 1 carton of King's oil we have 2 to give out. So the first 2 winner is from Kato. Àwọn méjì la máa ń kọ́ win. Ó yẹ bá mu wá. Ṣé kí n mú ilé àbí kí n dá padà? Ó yẹ bọ̀ ẹ̀wọ̀ ẹ jẹ́ kí mi máa pẹ̀ yẹ bá rọ̀ ó pọ̀. Now the winner ticket number your ticket yẹn jáde tó wọ́ mi ní 32 0608 Daramola Jole Daramola Jole Mosibi Daramola Jole 5 4 3 2 1 going. Ó yẹ bá mú mi àkíákíá alákàrà méjì náà fún wọn. A sì ní gbé ọdẹ tó máa pè é sí sọ́kàdà ló fẹ́ gbà. ẹ̀dọ́ òróró ni a máa kọ́kọ́ gbogbo eléyìí tẹlifíṣàn náà wà. Wọ́n tún ti mú mi ticket number 00 check your ticket 573 Fúnmiláyọ̀ Ẹ̀dùn Òsínbí 5 4 confirmation òróró alákọ̀ọ́kọ́ bóyá ó kó òróró pàṣà. Fúnmiláyọ̀ yẹn ti bọ̀. Confirmation. Ó yá pákó òróró kan. Bàbá wa gbà mí báyìí. Má dúpọ̀. Ó yá dúpọ̀ lọ́wọ́ MTN náà. Thank you very much, MTN. Ẹ máa ti rẹ̀ dúpọ̀ sẹ́pẹ̀ bí o. Ẹ̀dọ́ ẹgbẹ́ yẹn lè bọ́ sẹ́pẹ̀ báyìí. Ẹ máa ṣe àbíkọ́yà àpẹ́sì. Ẹ máa mú mi kíákíá. Òróró pátọ̀ kejì. Ticket number ticket yẹn mo jáde 0810. Adéríkẹ̀ Dáramọ́lá. Ṣé o sì ń bí? Adéríkẹ̀ Dáramọ́lá 5 4 3 kọ̀ọ̀fàmù. Òróró ti tán nísìnyí. Ó ń bọ̀ kẹ́ kọ̀ọ̀fàmù ẹ̀ ká tó bọ́ sí microwave. Láti microwave á bọ́ sí television. Láti television. Òróró kù. Confirmation. Bọ́dà mi òróró kù. Tó méjì ní bọ́dà mi kàkọ́ fún wọn sí àwọn. Ó yá má bọ̀. That's stop. That's it. Ẹ̀yà píkṣọ̀ pẹ̀lú àpèsè ẹni ìgbọ́dọ̀ sẹ́ńdá sí òbí fàṣọ ọ̀pẹ̀lú. Ẹgbẹ́ ẹ̀yà. Ẹgbẹ́ gbé àgbélé ikú rẹ̀. Ohun o. Ibo lẹ ẹ sì máa mú tíkẹ̀. Ibo lẹ lọ. Ẹ wọ́n máa mú tíkẹ̀
kà pé sí ọkùnrin ẹ̀tẹ́lẹ̀ obìnrin ẹ̀tẹ́lẹ̀ lápá. Ṣé kí obìnrin tó fa ìjọba? Mú tíkẹ́ẹ̀tì fún mi. Àwọn èèyàn dé o, táwọn èèyàn láìpẹ́ obìnrin ni. Èmi nìkan mo láìpẹ́ obìnrin wẹ̀ òfin mi lọ́wọ́ púpọ̀ ní ẹ̀yìn díẹ̀. Tó bá dà pé mo yájú mo lójú kòkòrò. Ticket number 0353 Quadri Abimbola. The winner is microwave. You see here, kò sí bí kò sí erétélé sá ní sùúrù má sáré lọ́jọ́ erétélé sápò o. That's the winner of the microwave. Then I have a television. Winner television mi mo ti rọwọ́ ẹ lókè. Winner television. License microwave. Winner television. Oh no. Ẹ jẹ́ kó gbé wá gbé kó dúró sí Dubai. Adébísí, please, I think I need you up here. Go nowhere. Number one, television winner. Anti-music